iṣẹ́ àṣejẹ tí wàá fi rówó ní kíákíá. Sọrí àṣejẹ yìí bó ni wàá ṣe bá mi ṣe. Àṣejẹ yìí tó bá jẹ́ bẹ́ẹ̀ mi ṣe jẹ́ bẹ́ẹ̀ bá mi ọkàn bá láṣẹ fi kalẹ̀ bó sì ṣe jẹ́ bó bá dín àṣejẹ wò ìwọ náà ó gba owó ní kíákíá. Àṣejẹ ọjọ́ tí mo jẹ́ mo gba owó mo dẹ̀ dúpẹ́ fọlọ́run. Mo fẹ́ fi kọ́ ẹ̀yin olólùfẹ́ tèmi náà ní ẹ̀kọ́ kẹ́ lọ jẹ kẹ́yìn náà tètè sí ni kẹ́ lọ jẹ àṣejẹ kẹ́ lè tètè rí owó kọ́dún ò tó parí kóṣù ò tó parí kọ́ṣẹ́ ò tó parí kílò ní ò tó sú. Tó bá mi jẹ àṣejẹ ìwà gba owó dáadáa. Báwo ni wàá ṣe bá mi ṣe? Mi ò ní ròyìn iṣẹ́ ìjù bọ́ tó bá ti dán wò wàá fi kọ́mẹ̀ntì rẹ fi ṣàdúrà fún mi. Bó ni wàá ṣe bá mi jẹ àṣejẹ yìí? Ewé ni à ń pè ní ewé eléyìí là ń pè ní ewé sáwórí pèpè. Ewé sáwórí pèpè tòjọ́ ilẹ̀ mi lò. Àbọ̀ ọ̀gbánu báyìí tó bá rí tòjọ́ ọ lè lo ti gbígbẹ àníyàn ní kókó Ọlọ́run fi báríkà sí. Ewé eléyìí àwọn mẹ́ta ni mo fẹ́ ṣe yìí fún o. Àbọ̀ ọ̀gbánu báyìí tó ń wá níbọ̀ láti travel kódà ojú ọ̀nà náà wà báyìí wàláhì láti Èkó. Eléyìí ni ewé tanápowó. Méjèèjì yẹn wàá kó sínú tàgírì tá a ti pa ní pánsá. Bá mi fi ẹyin tó mọ́ dáadáa bá mi fi sí i. Bá mi dè é. Bá mi gbé kaná báyìí. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń béèrè pé tó ní mo ti fi ṣe àwọn àṣejẹ ní tàgírì kan kalẹ̀ tẹ́ máa béèrè pé ṣé ká bomi sí ni kẹ́sì kíníkan ni má bomi sí gbé kaná báyìí. Tó bá ti bá mi gbé kaná báyìí tó bá ti jiná bá mi bú ẹyin yẹn jẹ kó bá mi ṣàdúrà sí kó bá mi jẹ ẹyin yẹn kó jọ ẹyin yẹn sẹ́nu kó fi ṣàdúrà sí dandan ni wàá gba owó wàá dẹ̀ dúpẹ́ fún Ọlọ́run. Bọ̀ bá mi like kó bá mi share rẹ̀ kó lè bá jẹ́jú bọ́ ṣe rẹ̀ lọ. Gbogbo ẹ̀yin tẹ́ ń bùn alówó tẹ́ ń bùn dátà tẹ́ ń bùn akáàdì ní gbogbo bí tẹ́tí mo kò ní tẹ́ńbẹ̀ gbogbo ẹ̀yin olùfẹ́ mi ní Nàìjíríà ni àti lókè òkun kò ní bàjẹ́ fún yín. Àwọn akẹ́sẹ̀ wọn ń bẹ nínú ayé wàláhì súnmọ́ bí láìlẹ̀ sí láwà mi ò fún wọn níṣẹ́ rí. Wọ́n dẹ̀ ń wọlá pé iṣẹ́ yìí àwọn ìfẹ́ ta ní sí àṣà fi ń sànù yín sá wọ́n sì fi ń sànù mi. Gbogbo bí tẹ́ẹ̀mù ti ń mú kò ní tẹ́ńbẹ̀ lágbára Ọlọ́run o lágbára Ọlọ́run ẹ bá mi like ẹ bá mi share rẹ̀ kọ́pọ̀lọpọ̀ lè jàǹfààní rẹ̀ kó lè bá àbídéjú bá a ṣe rò lọ Ọlọ́run jẹ́ kó bá wa lára mu o. Fẹ́yìn tẹ́ ẹ máa ń béèrè iṣẹ́ ní WhatsApp 15,000 naira ní ojú mẹ́sàn-án báyìí. Fẹ́yìn tẹ́ fẹ́ kẹ́kọ̀ọ́ pé bàbá ẹ̀kọ́ mi ní sẹ́kọ̀ọ́ báyìí ní WhatsApp ní 15,000 naira ní tó bá ti ní má di ẹ̀wọ̀n mi. Ó ti yọ báyìí nísìnyí báyìí má lo ẹ̀ di ẹ̀wọ̀n mi. Kò jù báyẹn lọ fún àyẹ̀wò fún ọ̀dọ́ fẹ́ ṣàyẹ̀wò 5,000 naira ní tó bá ti ní má wọnú DM tèmi. Nọ́mbà mi 090 63 53 0020. Bàbá wa Akabaola kọ́lọ́n jẹ́ gùn lẹ́mìí àwọn náà fàṣìjẹ kalẹ̀ láfiníkà fáwọn olólùfẹ́ tèmi náà. Àbọ̀ ọ̀gbádùn mi àwọn èké ṣe ẹni tí ó rí nǹkan lára ẹ̀kọ́ tó fi kalẹ̀ táwa náà wàá fi kalẹ̀ pé inú bàbá wa inú ìwé bàbá tí aláti bá rárá o àwọn èké ṣe irú ẹ̀dá bẹ́ẹ̀. Ọ̀dọ̀ bàbá wa Akabaola kólúwa jẹ́ kán gùn lẹ́mìí kọ́lọ́n wọlá bíbí Ànábì Muhammad. Làwa náà fi ní ká fi kọ́ra wa lẹ́kọ̀ọ́ wọ́n fi kalẹ̀ àwa dán wò àwa dẹ̀ mọ̀ pé wọ́n kì í ṣe nírọ̀ èèyàn. Àbọ̀ ọ̀gbádùn mi làwa náà fi ní ká fi kọ́ ilé ẹ̀kọ́ Ọlọ́run jẹ́ kó bá wa lára mu. Assalamu alaikum.